sílẹ̀ Jésù kọjá lọ́bẹ̀ tú mi sílẹ̀. Wá kọjá lọ́bẹ̀ tú mi sílẹ̀ Jésù kọjá lọ́bẹ̀ tú mi sílẹ̀. Ibi ayédè mímọ́ o ìwọ nìkan ló mọ̀ bẹ́ẹ̀ kọjá lọ́bẹ̀ tú mi. crusade ìsọjí ìta gbangba ìsọjí ìta gbangba ìjọ Christ Deliverance Prayer and Fire Ministry International tìfẹ́tìfẹ́ pé gbogbo ènìyàn síbi ìsọjí ìta gbangba alágbára ńlá ọjọ́ 9 9 days open air fire crusade tí a pe àkórí rẹ̀ ní mi ò ní kú bẹ́ẹ̀ I won't die like that tí yóò bẹ̀rẹ̀ ní ọjọ́ 17 oṣù kẹta títí di ọjọ́ 4 oṣù kẹrin March 27 to 4th of April tí yóò wáyé ní abúlé pan along òfin gbogbo Ìkòròdú Lagos agogo 5 ní ìsọjí náà yóò máa bẹ̀rẹ̀ lójoojúmọ́ 5 p.m. daily àwọn ìránṣẹ́ Ọlọ́run tí Ọlọ́run yóò máa lò fún ìtúsílẹ̀ ìgbàlà ìdáǹdè ọjọ́ náà ní prophet E.O. Ọláyíwọlá òkìkí Jésù pastor Adéyínká Julius prophet pastor Aremu Sunday àti àwọn ìránṣẹ́ Ọlọ́run mìíràn bíi pastor Adésínà church pastor Òbísọ̀yà Ìbùkún church evangelist Ìmísí Olúwa Michael Adémọ́lú Adéníjì Destiny Band àwọn olórí ẹ̀mí tí wọn yóò máa fi orin ẹ̀mí dá wa lára yá nínú ìsọjí náà ní evangelist Abiodun Ìbídùn aka Abepray lady evangelist Adéọ̀sùn bro Samuel voice of faith lady evangelist Paulina lady evangelist Ògúnẹ̀kọ́ top crew evangelist Isaiah Adéwùmí aka authority of fire ní olùgbàlejò ọjọ́ náà. ìwà wo ló ń sọkún táyé ń palẹ́kún tí wọ́n sọ pé o ò lè jẹ́ nìyàn mọ́. ó yá ẹ tara ṣàṣà láti bá Ọlọ́run pàdé nínú ìsọjí alágbára ńlá náà. ẹ wá fún ìgbàlà ìtúsílẹ̀ ìdáǹdè ìwòsàn àti àlùyọ kí Ọlọ́run ìjọ Christ Deliverance Prayer and Fire Ministry International kí ó fi ọwọ́ agbára ńlá tú wa sílẹ̀ lọ́wọ́ ogun ayé. fún ẹ̀kúnrẹ́ àlàyé ẹ pè wọ́n sórí nọ́mbà yìí 08136379115 tàbí 07012677439 Jésù lolúwa.